ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ fún abalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣòro ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹwọ́ inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ́ẹ́rẹ́ àwọn àṣírí àgbọ̀ọ́yanu òun lọ́ọ́ tí inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ ẹwà àkọ́kọ́ fìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ tú àwọn àṣírí kàkàkàkà yìí ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. ẹ kálẹ́ o ẹ kálẹ́ gbogbo ọmọdù tó dá wà gbogbo ọmọ kóòtù òjíire bí ṣe dáadáa lẹ́wà o àjíǹde arọ́mọ jẹ́ o ibo là ń báyé lọ ibo là ń bórílẹ̀-èdè yìí rè kí làwọn olórí wa ń fi wá pè gan kí ló dé tí gómìnà àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n mọ̀ parọ́ kí wọ́n fẹ́ gbà ń bẹ̀ sáwọn náà mọ̀ ń pa àjínigbé ni ẹnìkan sọ gbogbo ọgbà ọlọ́dàbí ẹni pé gbogbo àwọn gómìnà ni wọ́n ń pa àpapín lórí ìjínigbé mọ̀ á nírọ̀ níjàre eléyìí ò lè wáyé so bẹ́ẹ̀ yẹn ọba tiẹ̀ wàá jíwó kò ní jẹ́ bí 1 billion naira wọ́n lẹ̀ ní àwọn ajínigbé béèrè 1 billion wọ́n béèrè ílọ́ọ̀sì méjì wọ́n béèrè nǹkan ìjà ogun wọ́n sì béèrè òfin ṣàríà ń tà ń gbọ́ yìí ọ̀tọ̀ọ̀tún ni tàbí ń tó ṣẹlẹ̀ gangan tàbí tí wọ́n lọ ṣẹlẹ̀ gangan ọ̀tọ̀ ni àmójú ajé kò ní sọ ntíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ táwọn tó wà nígbèkùn sọ torí principal yẹn fọ̀rọ̀ léde ẹ̀dẹ̀ mọ̀ wípé tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ níjù ni aráàlú ò lè gbọ́ bára ju ọ̀bá ránṣẹ́ lé ọmọ ti kú ìyá ọ̀gbọ́ ìròyìn kan tí wọ́n fẹ́ kó jẹ́ òdodo ni pé wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọ kéékèèké òun gbọ́gbẹ́mímì wọ́n fẹ́ gba ilé yìí gbọ́ mọ̀rá àwọn èèyàn kan tán fi píkṣọ̀ ọmọ òun sórí ìtàkùn ayélujára tí wọ́n wá kọ àkọlé síbẹ̀ ń pé ẹ̀mí rẹ̀ ò gbé wàhálà ìgbèkùn tí wọ́n wà pẹ̀lú àwọn ajínigbé mo wá ní ká ní bẹ́ẹ̀ ló ṣe rí ni a ti gbọ́ ìròyìn ọ̀hún jù bẹ́ẹ̀ lọ orí Facebook nìkan kọ́ láti rí mi wá mọ̀ bọ́ ẹ̀yin náà bá ròyìn pàdé bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ròyìn táwọn ọ̀fẹ́ gbọ́ ni àfẹ́ kó dé tí gbọ́ wa rárá torí àfẹ́ pàdánù ọ̀kankan nínú àwọn ọmọ tí ó wà lábẹ́ àwọn tó mú wọn sìn àbí tí wọ́n kó wọn papá mọ́ra ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba àpapọ̀ stop playing politics with our lives stop playing politics with those innocent children's lives bẹ́ẹ̀ ṣe bímọ tí náà la ṣe bí tiwa o ìbí òjò bí bá a ṣe bẹ́rù la ṣe bọ́ mọ́ ó rí bẹ́ẹ̀ láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ ní ìsìn bá a ṣe bí ẹrú kọ́ la ṣe bí ọmọ ibi tí wọ́n bí ẹrú sí ọ̀tọ̀ ibi tí wọ́n bí ọmọ sí ọ̀tọ̀ bàbá tó wà wò dáadáa á tún pé bá a ṣe bí ẹrú la ṣe bí ọmọ kẹ́nẹ̀dé ìyá tó bí ẹrú ó lóyún ẹ̀ ó rù ú ká fóṣù mẹ́sàn-án ìyá tó bí ọmọ ó lóyún ẹ̀ ó rù ú ká fóṣù mẹ́sàn-án ṣùgbọ́n kọ́ ọmọ ó tó dẹrú ọmọ lọ́kọ́kọ́ jẹ́ gbogbo ilé tán ti bí ọmọ pátápátá láti kí wọ́n kú ewu ọmọ orí tó yin orí ọlá àkọ́kọ́ kí wọ́n kú ewu ọmọ orí tó yin orí òtòṣì tó yin orí ẹrú adélé wọn akíyà àkókò pópó àrùsọ so ìyẹn túmọ̀ sí pé bá a ṣe bẹ̀rù
ńlá ṣe bí ọmọ kádàrá ló pin lọ́tọ̀ọ̀tọ̀ ní tí wọ́n ń pè ní ìṣẹ́ àtòṣì ó ní grade ìpele ìpele ní bí aṣọ àlùbọ́sà ṣùgbọ́n ìṣẹ́ àtòṣì gangan which is poverty is your inability to afford your needs. Success is your ability to afford your needs without bothering anybody. Yìí ṣe ìgbà tí èèyàn bá ní billions nínú àkáǹtì kó tó wà successful. Success is of the heart. So far you can afford what you will eat. O lè afford oúnjẹ méjì lójúmọ́. Ẹnìkan kan ọ̀rọ̀ ra sọ sí Ọlọ́run wọn àbọ̀ sọ sí Ọlọ́run. Ó wọ bàtà àlùkù lọ́dọ̀ ẹnìkan kan. Ó wà successful. O lè afford ntọ́ fẹ́ jẹ ntọ́ fẹ́ wọ̀ ntọ́ fẹ́ lò. You are successful. Kò dìgbà téèyàn bá ní mọ́tò tàbí èèyàn kọ́lé kó tó wà successful. Alright. Success ń gbà mí determine pẹ̀lú àwọn nǹkan yẹn o. God bless you. Now, gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe tí ó sì wù mí kẹ́yìn abiyamọ kẹ́ ẹ bá mi pín fídíò yìí dáadáa torí pé ó gbọ́dọ̀ dọ́dọ̀ Ṣèyí Mákindé ó gbọ́dọ̀ dọ́dọ̀ Speaker of the House nípínlẹ̀ Ọ̀yọ́ ó gbọ́dọ̀ dé ọ̀dọ̀ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ God bless you sir, God bless you ma, ẹ káàbọ̀. So ó wà very very unfortunate pé àwọn kìíní ọ̀hún play politics pẹ̀lú life àwọn ọmọdé yìí. According to that woman ó ló ti pé 23 or 24 days táwọn ti wà ń bẹ̀ tí wọ́n ti ń wẹ̀wù kiri ẹ̀wù kan ṣoṣo kiri bí ewúrẹ́ wọ́n wẹ̀wù kan kiri bí àgùntàn torí àwọn bàbá wa ní àgùntàn nìkan ní kì í paṣọ ìsìn dà. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu woman yẹn a gbọ́dọ̀ lẹ́nu abẹnugan ilé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ Ọ̀yọ́ ó contradict ara wọn. Màmá yẹn gangan mọ̀ wípé wọ́n ń play politics pẹ̀lú ìgbésí ayé àwọn ni because ọ̀tọ̀ ní nǹkan táwọn ajínigbé ìbéèrè lọ́wọ́ wọn ọ̀tọ̀ ní nǹkan tíjọba fi síta. Lóòótọ́ kò wùjọba kí wọ́n ké gbàjarè tẹ́lẹ̀ tàbí kí wọ́n sọ nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn tẹ́ ẹ bá gbàgbé. Ńgbà tí gọ́ọ̀mẹ̀ntì kọ́kọ́ sọ wípé tàbí táwọn èèyàn kan sọ láti pàṣẹ gọ́ọ̀mẹ̀ntì ń pé agreement ń lọ lọ́wọ́ àbí negotiation ń lọ lọ́wọ́ mo sọ̀rọ̀ jáde mo ní tó fi tán fi wí bẹ́ẹ̀ àjẹpọ̀rọ̀ ń pa kaṣọ́nù. So having said that, tó bá jẹ́ pé lóòótọ́ o lọ́rọ̀ àwọn ọmọdé wọ̀nyí ká wa lára gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́dọ̀ jáwé sóbì. Ẹ gbádùn mi ẹ bá mi pín program yẹn láàrin ìṣẹ́jú kan ẹ jọ̀ọ́ ẹ dákun mò ń bẹ̀ ni o ẹ bá mi pín láàrin ìṣẹ́jú kan. Ṣèyí Mákindé àtàwọn tí wọ́n ń bẹ nípò ìjọba gbọ́dọ̀ rí eléyìí. Kí wọ́n lè mọ̀ wípé Ìdòwú kìí ṣẹrú ìbejì ẹ̀kẹta ọmọ lásán ní í ṣe. Níbo
ibo náà ni wọ́n ó jí sí kaná fẹ́ jí sírádúró ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fẹ́ jí 1 billion naira táwa ẹ̀sẹ̀ ń pákéjì ẹ̀ kò make sense mọ́ náà kò make sense mọ́ náà it doesn't make sense so èmi ò gbà wípé wọ́n fẹ́ jí ni. Then kí wá ní karamọ̀ tí Ṣèyí Mákindé bá lo ẹ̀ṣẹ́ ẹ̀lẹ̀ tọ́lọ́ ń promise àwọn ìyá ọlọ́mọ àwọn mọ̀lẹ́bí pé àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ lórí ẹ̀ṣẹ́ ẹ̀ka iye ọjọ́ tán ti wà ń bẹ̀ ni 23-24 days àbí ń táwa ń rí kọ́lẹ̀ yín rí àbí ń táwa ń rò kọ́lẹ̀ yín rò àbí bó ṣe rí lọ́kàn wa kọ́ ló ṣe rí lọ́kàn yín. Ṣèyí Mákindé ó rè kí Adélabú Pẹ́ńkẹ́lẹ́ fún ti àbúrò rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n jí kó ó rè kí ń lé ó dà bẹ́ẹ̀ olówó ń sọ̀rí olówó òtòṣì ń sọ̀rí òtòṣì àwọn eléyìí lọ̀rẹ́ tèmi. Ẹ má bínú mo ní kẹ́ bá mi share láàrin ìṣẹ́jú kan o so that ká lè flow as in ká lè nígbàgbọ́ pé yóò dé àwọn ibi tá a fẹ́ kó dé. Ẹjọ́ mi kọ́ o agbára mi kọ́ rárá agbára mi kọ́ o wípé mo wà láyé mo tún wà láyé Ọlọ́run mi ló ń ṣe bẹ́bẹ́ agbára mi kọ́ rárá agbára mi kọ́ o wípé mo wà láyé mo tún wà láyé Ọlọ́run mi ló ń ṣe bẹ́bẹ́. Ẹ káàbọ̀ padà Àkàndọ̀rà Òkòǹkò ló kọ mi fẹ́ni tó ẹ̀sẹ̀ ń wò mí tàbí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ forí jì mí ẹ má pé mo fà á kò yín ṣòfò tàbí ń ọ̀kà yín kún kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ṣe ni mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó dé àwọn ibì kan ṣe mọ̀ pákí kanjú kan ò lè dógun sẹ́ bí ọba sá látìlẹ́yìn fún. Now mo sì ń bọ̀ o. Madam Principal wọ́n ní àwọn onísùnmọ̀mí àwọn tó jí wọn gbé tẹ́ bá dẹ̀ wò dáadáa lẹ́ẹ̀rí pé àwọn ajínigbé yìí ti ní sùúrù tó sùúrù máa ń nípẹ̀kun o ó máa ń níbi tí ara máa ń gba nǹkan dé tó fi jẹ́ pé téèyàn bá rí nírí pé wọ́n mú òun ṣeré yóò wá react sódìgbà tẹ́yìn bá tó fọ́ ká tó mọ ṣáájú káàkiri sódìgbà tí n tá àbárò tàbí n tá àfẹ́ kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ká tó mọ sáré káàkiri kí ni Ṣèyí Mákindé ń gbà lérò kí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni wọ́n ń gbé ní ìgbésẹ̀ ipá wo níjọba àpapọ̀ ń sà láti rí pé àwọn ọmọdé yìí jáde pẹ̀lú àwọn olùkọ́ wọn sáfẹ́ gbà wọ́n lọ́wọ́ àwọn èèyàn yìí tìpátìkúkú náà ni 50-50 lọ́bọ́ sí àwọn èèyàn kan ti ṣerú ẹ̀ tí wọn ò rí mú jẹ o mo ti gbá research nípa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ rùn kárí wọn kó bẹ́ẹ̀ láì sí nǹkan kan tí yóò ṣe wọ́n mo rí pé 50-50 ni nígbà míì tàbí 30-70
possibility ẹ̀ ní 30 impossibility ẹ̀ ní 70 ìgbà míì 50-50 ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Russia àwọn akẹ́kọ̀ọ́ tó pàdánù ẹ̀mí wọn wọ́n máa fẹ́ lé nígbà nígbà tí ti Russia ṣẹlẹ̀ lóòótọ́ àwọn onísùmọ̀mí yẹn náà ò escape ó ṣẹlẹ̀ láwọn ìlú kan bẹ́ẹ̀ náà àwọn onísùmọ̀mí ò escape ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n kó àwọn náà ò escape ok ọgbọ́n mi ìta wá lè lò nlélẹ́ tí dadi Gani ẹnu mi àgò Fẹ́mi Fálànà tí wọ́n kọ́ wa ọgbẹ́ ìwò wọn kọ́ wa ìwò ni àkọ́kọ́ gbọ́ ń bẹ̀ sọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àbí ti màmá yẹ àbí ti màmá yẹ àbí ti Fẹ́mi Fálànà ẹjẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìyá yẹn tàbí ká kọ́kọ́ gbọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ yes ẹjẹ́ àkọ́kọ́ gbọ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu speaker House of Assembly Ọ̀yọ́ State. These children and teachers back. n tó sọ ni pé a máa gba àwọn ọmọ yìí àtàwọn olùkọ́ wọn padà. If it was up to you, would you negotiate with terrorists if terrorists ask? tó bá jẹ́ ẹ̀yin ni if it was up to you will you negotiate with the terrorists if terrorists For weapons? if terrorists ask for weapons if terrorists ask for weapons They ask for money. they ask for money They ask for concession on future laws they ask of concession of future laws of this land of this land as part of their ransom. as part of their ransom. If you are the governor, would you accept those ransom? If you are the governor, would you accept those ransom? Would you accept for those people to be integrated into that community? We don't know the details. We don't know the details. So please, let's be sensitive and calm. Sensitive and calm. Ìgbà òjò ń lọ, ìgbà ẹ̀rùn ń lọ, ẹni ká dísà ìdòkó le. Níjọ́ la tó fẹ́ pa nǹkan tí ń bẹ nú ẹ̀ calm till when? Ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn. Yorùbá sá sọ wípé sùúrù tó lọ́jọ́ kò ṣòro mú. Sùúrù tí ó wà lọ́jọ́ yìí ńkọ́. Sóyè òye spíkà tí ń sọ̀rọ̀ yìí wípé ẹni tó wà nílé ní gbádùn ẹni tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ò gbádùn. Kò sábà sí yàtọ̀ nínú ọjọ́ lọ́gbà ẹ̀wọ̀n bí ó bá ti sí kàlẹ́ndà tó fi hàn pé ó ní Sunday ó ní Monday ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ náà ni àwọn èèyàn tí ń bẹ́ńgbèkùn àwọn èèyàn tó wà nígbèkùn wọ́n ṣe kíni wọ́n wà nígbèkùn. You do not know the details. The more you negotiate with these people, the more you are going to embolden. Ọ̀dà tẹ́ bá ní tá a bá dùnádùrà pẹ̀lú wọn yóò mọ̀ fún ọ ní liver yóò mọ̀ fún ọ ní sàn yóò mọ̀ fún ọ lágbára wọn ò lè mọ̀ ṣe síwájú àti síwájú sí i dáì kí lọ́nà àbáyọ. Bàbá fẹ́ wá gbòó dẹ́kun ṣé lórí àwọn ọmọ eré láti wá gbòó dẹ́kun àbí lẹ́yìn tá a bá gbà wọ́n tán ńlọ ẹ̀ka tó bẹ̀rẹ̀ wá gbòó dẹ́kun. Ọjọ́ wo la fẹ́ kóńbù nínú gbó wa ọjọ́ wo la fẹ́ rú jáde la fẹ́ bí ìgbà téèyàn bá dẹ̀gbẹ́ ọdún. Ẹ gbọ́dọ̀ lẹ́nu àwọn Fúlàní kan náà alright ẹ já gbọ́ nǹkan tí màmá yẹn sọ. Everyone, please, I have come to make some clarifications. Today makes it the 24th day that we have been in this place. Today make it 24th days that we have been in this place. Tán ti wà níbi tán wà yẹn aṣọ kan tó wà lọ́rùn màmá yẹn náà ló sì wà lọ́rùn ẹ̀ fún 24 days. And it seems that some people are making our problems to be complicated already. We were shown
some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. Ẹ ti gbọ́, ó ní àwọn rí àwọn print media, that is àwọn ọ̀rọ̀ tó jáde nínú paper, ṣe pé gbogbo paper náà ló ti wà online, pé àwọn tó mú àwọn wọ́n béèrè pé kí wọ́n fi àwọn èèyàn àwọn kan tí wọ́n mú sílẹ̀, wọ́n béèrè fún bílíọ̀nù kan náírà, wọ́n tún wá béèrè fún òfin Sharia. These are not true. These are not true. Principal ló ń sọ̀rọ̀ yẹn o. These are not true. Ọ̀gá speaker dẹ̀ confirm ẹ̀ níbẹ̀ yẹn pé wọ́n request fún weapon, wọ́n request fún owó, wọ́n request fún àtúnṣe òfin. Ní tí gbogbo wa gbọ́ nìyẹn, tí gbogbo wa sọ nípa ẹ̀ nìyẹn. Principal tó wà nínú àhámọ́ sọ wípé kò rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ nǹkan táwọn yẹn ń fẹ́, ẹ gbọ́ tí wọ́n béèrè lọ́wọ́ ìjọba. Tẹ́mi ò dẹ̀rù pé yóò nira fún ìjọba, ó yẹ kó nira fún ìjọba láti ṣe. Bọ́ba á jẹ́ pé tí wọ́n ń béèrè lélẹ́yìí, èbó tó ṣe pẹ́ńsù ló ṣe résà. Bọ́ba á jẹ́ pé lóòótọ́ làwọn èèyàn ń béèrè nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n lójú kámẹ́rà tí màmá yìí sọ báyìí á jẹ́ pé nǹkan tí wọ́n ń béèrè ní ìsìn nìyẹn. Anything ló lè jẹ́ kí nǹkan change. Òrejò ń sá, ejò ń sá, ń lọ̀rọ̀ àwọn ajínigbé. Àwọn fúnra lára wọn ò fẹ́ kú. Wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan táwọn ń ṣe lọ́lọ́jọ́ 24 days, oṣù kan 30 days tí ń kárẹ̀ ẹ lọ. Oúnjẹ mélòó wọn gbé sínú igbó bí tán wà? Ọ̀nà wo lóúnjẹ ọgbà dọ́dọ̀ wọn? Pẹ̀lú àwọn ológun security agencies tó ti yí gbogbo gbóká tí wọ́n monitor situation tó ń lọ, tó fún wọn ní grace and opportunity láti arrest àwọn èèyàn 6. Àwọn tó wà nínú igbó náà observe pé omi ọ̀tẹ̀yìn wọ́n sàn gbọ́n tí ń lọ nígboro, bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní mú print media jáde fáwọn tó wà nígbèkùn gbèsè rí o, ẹ gbọ́ nǹkan táwọn èèyàn yín sọ o, nǹkan la béèrè lélẹ̀ o, sáà béèrè bẹ́ẹ̀. Wọ́n lè ti pa bẹ́ẹ̀ yí òun padà kí wọ́n tún àdéhùn ṣe. Nígbà tí Israel àti Hamas ń jà, wọ́n negotiate now. Kò sí ogun náà láyé, you are still going to the table, you are still coming back to the table. Russia, Ukraine, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wọn dá sí. Wọ́n pè wọ́n wá, Russia make request ẹ̀, Ukraine dànù gba tó kọ́kọ́ tí ọ̀kọ́kọ́ tẹ́ wọn lọ́rùn pé rárá àwọn ò lè gbà, àwọn ò lè gbélé, àwọn ò lè yọ ọ̀dá ilé, àwọn ò lè ṣe lé. Ogun dẹ̀ tó tẹ̀síwájú. Ńgbà tó yálẹ̀ tó máa béèrè fún ceasefire kì í ṣe pé kó gun ọ́ tán, ìyẹn ni pé ẹ sì dáwọ́ dúró ná. Ẹ̀yẹ mọ́ yìnbọn láti bẹ̀, káwa náà mọ́ yìnbọn láti bí, ká mọ́wọ́ dúró ná. Ceasefire. Hamas ó kó àwọn ọmọ Israeli ń gbèkùn, àwọn ọmọ Israeli náà kó ọmọ Hamas ní gbèkùn. Ẹ fẹ́ gbé èèyàn yàbí ẹ fà wọn tọ̀dọ̀ wálẹ̀, ìyẹn àlè fi gbogbo wọn lẹ̀ lẹ́ẹ̀kan náà, 10 lákọ̀ọ́kọ́ release, ẹ release 10 wá, no release 10. Bí wọ́n ṣe gba èèyàn wọn tán nìyẹn. Ká jẹ́ pé àwọn tí ń bẹ ní inú igbó yìí wọ́n ní ẹ yọ̀ǹda àwọn èèyàn wọn, àwa náà sì ti lọ́mọ lọ́dọ̀ wọn. Àwọn èèyàn tí ó wà ní Abolongo tó wà Lágòdì tó jẹ́ èèyàn wọn, iṣẹ́ kí wọ́n ń ṣe fún ìjọba níbi tán wà. Ẹran tó mérè ìjẹ ló jẹ́ kí gbẹ̀gìrì ó sàn. Kí gọ́ọ̀mẹ̀ntì ó release wọn fún wọn, ẹ release àwọn èèyàn wọn fún wọn, ẹ jẹ́ kán máa lọ, káwọn náà dẹ̀ release àwọn èèyàn wa. Gbogbo àrà tẹ́ bá wá fẹ́ dá ní time yẹn, you are free to do it. Kì í ṣe lórí àwọn ọmọ tí ń bẹ́nu gbé o. Wọ́n gbọ́ ọmọ àbúrò Adélábù, ìgboro ò sinmi mọ́ o. Lẹ́yìn ọjọ́ kẹta wọ́n gbà wọn kalẹ̀. Ẹ wo báwọn ọmọ yẹn ṣe rí after 3 days. After 3 days ń tẹ̀ sọ fún wa nípa ẹ ti kó wọn lọ sí hospital, ẹ ti kó wọn lọ sí therapy oríṣiríṣi. How much more àwọn ọmọ tí wọ́n ti lò 24 days nínú igbó. Wọ́n máa àbúrò Adélábù tí wọ́n mú. Inú ilé ńlá wọ́n fi wọ́n sí o.
níbi tí wọ́n tó gbé solar fan sí wọn lọ́dọ̀ tó ń fàtẹ́gùn sí wọn wọ́n mọ̀ pé wọ́n ìsọmọ ọ̀ṣẹ́ wọ́n ìsọmọ ẹ̀yà wọ́n gbé solar fan sọ́dọ̀ wọn kó orú ọmọ bá mú wọn wọ́n ní access sí tọ́lẹ̀tì wọ́n lè gbọ̀nsẹ̀ wọ́n lè wẹ̀ bọ́jẹ́ pé wọn ò ní lè wẹ̀ wọn ò lè febi pa wọ́n wọ́n fún wọn lóúnjẹ. àwọn ológun rescue wọn jáde but àwọn eléyìí tó wà nínú igbó ńkọ́ màmá yìí ni wọn ò béèrè fowó ẹjá gbọ́rọ̀. They are just trying to create problems for us. We have been here since we have not been forced to worship in Islamic way. ẹ gbọ́rọ̀ tó sọ láti ìgbà táwọn ti wà ń bẹ̀ wọn ò pọ́n ní dandan fáwọn wípé káwọn ó kírun. bó bá jẹ́ pé ọ̀rọ̀ Islam ní ń bẹ lọ́kàn wọn wọ́n ti fún gbogbo wọn lágé náà ó pé dandan ẹ̀kọ́ bá ṣe ń kírun ẹ gbọ́dọ̀ máa kírun lójoojúmọ́ ọ̀tọ̀ ní request wọn wọ́n dẹ̀ wà clear about it kí ló dé tí gómìnà Ṣèyí Mákindé àtàwọn ìsọ̀ǹgbè rẹ̀ kí ló tán play politics èmi ọba ti gbà bẹ́ẹ̀ tí ìbá ṣe speaker àwọn tó sọ ọ̀rọ̀ jáde ló jẹ́ ká gbà wípé these guys are playing politics. ìmọ̀lẹ́ ń gbàwẹ̀ mùsùlùmí ń gbàwẹ̀ ó lòun ọ̀dá tọ́mì ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà ọ̀fun bọ́ ọba lọ́lọ́run rínú jẹ́ káráyé náà ó róde wọ́n bá release àwọn táwọn kidnappers ń béèrè ṣé wọ́n ní béèrè another condition wọ́n lè ever béèrè another condition mọ́ wọ́n máa make request wọn once wọ́n ní béèrè another condition mọ́ so ká fi léyìn lẹ̀ bẹ́ẹ̀. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know. ẹ gbọ́dọ̀ báyìí wọn ò béèrè fún Sharia law wọn ò béèrè fún owó 1 billion naira wọn ò béèrè fún ta ló wá kúkú story pé wọ́n ní káre san 1 billion naira kan sínú àkáǹtì kan ní Kotonu because every one of us mọ̀ pé ẹni tí ó send owó sínú àkáǹtì kan ní Kotonu èèyàn kan sá lọ gbà báǹkì tàbí wọ́n transfer ẹ̀ kúrò nínú báǹkì níbi kan wọ́n sá transfer ẹ̀ sí báǹkì kan sá ni wọ́n ní àkáǹtì kan wọ́n sá send ẹ̀ sí. gọ́ọ̀mẹ̀ntì lè ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Republic of Benin àti Nàìjíríà wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ papọ̀ lórí issue. nǹkan ẹyọkan tí wọ́n ní wọ́n ń béèrè fún òun náà ni pé àwọn èèyàn wa tó wà ní ọgbà ẹ̀wọ̀n ẹ release wọn fún wa àwa náà ó release ńgbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ti lè protect lives àti property wa táàrin kọ́rọ́kọ́rọ́ bọ́sọ́wọ́ àwọn ajínigbé ẹ̀sùn pẹ̀lẹ́ ló sì kù ìwúrẹ́ tó wọlé aláwo ni gbogbo afẹ́fà gidi gbà wọ́n yìí kọ́lọ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ o. Know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for... Don't let the government deceive the whole world. Kí ló tí ìjọba ń deceive wa? Kí ló dé tí wọ́n ń tàn wá? Ẹ̀yin tẹ́ mọ̀ bọ́n ṣe táàgì yẹn bá táàgì ẹ̀ kó dọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì Ṣèyí Mákindé kó dọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú àwọn ìṣèjọba wọn. Ẹja jẹ́ oyé wọn pọ́ ọmọjá ti kú òníye tó wà tẹ́lẹ̀ ejò ti wọ́ kú òǹbẹ tàná. Àwọn ń sùn lé wọn ń hanrun ọmọ wọn ò sí Nàìjíríà débi tí wọ́n wà nílé ìwé débi pé nìkan ó sùn mọ́ débi pé wọ́n ó rí wọn jí gbé àdẹ̀gbàdúrà rẹ̀ fún wọn. A sọ pé wọn ò gbìyànjú
ṣùgbọ́n kán má play politics bóyá rúmọ̀ gan ni gọ́ọ̀mẹ̀ntì gan gbọ́ bóyá èèyàn kan ló dẹ̀ déédéé pè wọ́n lẹ́ni ẹlẹ́ni fẹ́ fi wọ́n cash cruise àbọ̀ fẹ́ fi wọ́n cash out possible kò sí tí possible Nàìjíríà àwọn hacker kò sí kí ni wọn ò lè háàkì ẹnìkan kan lè déédéé rò ó ẹjá gbowó lọ́wọ́ ìjọba jàre hello sí personal assistant Ṣèyí Mákindé nìyẹn àwọn ní kidnapper tí ó jí àwọn èèyàn kó níjó sí àwọn fẹ́ sọ nǹkan tí àwọn fẹ́ gbà àfẹ́ gbà 1 billion naira kílò sí méjì àfẹ́kẹ́sà àtúnṣe sí òfin sharia ní Ọ̀yọ́ state ẹnìkan lè kú òkú ẹ̀ because àwọn tó tán kidnap gangan lélẹ̀ wọ́n ní tí àwọn tán béèrè kọ́ nìyẹn. Sharia, they are not asking for money, they are not asking for weapon, all they want is release of some of their people. Please let everybody know about it. Ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe sharia law ní Nàìjíríà kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux kí wọ́n fún àwọn ní 1 billion naira kí wọ́n sì release àwọn èèyàn àwọn làwọn tó fi wálẹ̀ irọ́ ni kò sóòótọ́ níbẹ̀ o wọ́n kàn fẹ́ sọ ọ̀rọ̀ yìí di ńlá fún wa ni wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀ wọn ò béèrè owó lọ́wọ́ wọn wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn wọn ò béèrè ṣàríà lọ́wọ́ wọn látijọ́ tá a ti débì wọn sọ pé dandandandan ká mọ kírun níbí wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́ ẹ dákun ẹ̀mí wa ó wà lórí okùn ni ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́ ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún the release of their people. They have not asked for any other thing. Wọ́n béèrè any other thing. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ dákun ẹ jọ̀ọ́. Wow. Ọ̀rọ̀ lèmi àti ìjọ gbọ́ yìí o. Àsìkò láti dáyàn lẹ́bi kọ́ lélẹ̀ yìí, àsìkò gbésẹ̀ ni. Bọ́ bá jẹ́ mi gómìnà Ṣèyí Mákindé. Tàbí àwọn tí wọ́n jọ wà nípò ìjọba. Á tún arrangement ṣe. Ẹ máa wá pé àwọn èèyàn yẹn tó bá jẹ́ pé ní nọ́mbà wọn lọ́wọ́. Then àwọn tí wọ́n Sanu àwọn tí wọ́n jí àwọn èèyàn wọ̀nyí kó àwọn tí wọ́n wà nínú akóló wọn. Okay, if you have the government number, please call them to renegotiate, rearrange. Please help us live our people. You see those small children, they don't know anything. Ẹ máa rò pọ́rọ̀ àwàdà lèyàn ṣe mò ń sọ̀rọ̀ gidi ẹni mọ̀ fọ́nì. They don't know anything. Those small children, they don't know anything. Wale. Please, we are begging you. Government will do the needful. They will release your people. We will beg them to release your people. Please, help us leave those children. They don't know anything. The governor, they cause all this nonsense. God bless you. God bless you. We know, say, you be fathers. You go get children. If you not get children for now, you go get children in future. Nothing go happen to your children. Nothing go happen to your wives. Allah go be with you. You no go see wahala. You no go see fitina. Kindly help us leave those children.
gómìnà Ṣèyí Mákindé abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń bẹ̀ yín ni o, we are not putting any blame to you, please let's stop this politics. Let's stop pretending as if everything is going well or things are normal. Ẹ jáwé sóbì, ọjọ́ ń lọ, ẹ jáwé sóbì, ẹ jáwé sóbì, ẹ jáwé sóbì. Àti advice yín sẹ́yìn wípé ká má lo agídí, that you should not use force. Negotiate with these people. They have come down. They have come down. They want to listen. They are making their request. They want to make request. Just listen to them. Do what they say. And our people will be free. And we will stop all this clamoring, this noise. Bó ti jẹ́ pé àgbọ̀ kankan látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n lè sọ pé àwọn strategize ni Ọlọ́run fún strategy wọn ṣe o, Ọlọ́run fún strategy wọn ṣe o. Mélòó làwọn èèyàn ẹ kọ́kọ́ béèrè àwọn èèyàn wọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n Lágòdì àtàbólóńgó, how many are they? Ṣé wọ́n tó 100 ni? Wọn ò lè 100. Wọ́n sá list orúkọ wọn fún wa. Ìyá dẹ̀ wá lọ wádìí kí làwọn èèyàn wọn ṣe, because majority ló wà lọ́gbà ẹ̀wọ̀n kò yẹ kó sí lẹ́wọ̀n o, tàbá yẹ kó ti kúrò lẹ́wọ̀n tipẹ́tipẹ́, ṣùgbọ́n ẹnìkan kò gbẹ́jọ́ ẹ̀, wọ́n kàn kájọ́ lọ ti ẹni remand lẹ́lòmíín sì wà, wọn ti convict ẹ̀, wọn ti prosecute ẹ̀, wọn ti dájọ́ ẹ̀ kò tí ì sí nǹkan kan tó ṣẹlẹ̀. So Ọlọ́run wọ́n ràn ìjọba lọ́wọ́ àbí o, wọ́n lè sọ pé àwọn strategize ni o, kò sí ń téèyàn o, kò sí ń té tí ò lè ṣẹlẹ̀ Nàìjíríà o. Àwọn olórí tá a dín ẹ má jà ṣépè fún lálẹ́ yìí, ẹran ọ̀bọ̀n ńlọ́pọ̀ nínú wọn, wọ́n kàn dàwọ̀ èèyàn bóra ní ẹranko ńlọ́pọ̀ jù nínú wọn. Ẹja sọ bẹ́ẹ̀ Kennedy tí wọ́n fi jẹ́ ẹranko lásìkò ìjọba ológun, iléèwé wa dá o, gbogbo iléèwé ló ń function, àwọn kílíníkì wa ń function, ojú ọ̀nà wọ̀ báàdì tó báyìí, gbogbo nǹkan wà in place. Àwa la kàn sọ pé àfẹ́ ìjọba kanjú kó dictatorship, afẹ́ freedom of speech, freedom of movement, àti wá rí báyìí lẹ́yìn freedom of speech àti freedom of movement wá gbogbo nǹkan wá dojú dé. Àbí lásìkò ìjọba Babangida ní 6334 bẹ̀rẹ̀, ọdún mẹ́fà primary, ọdún mẹ́ta àkọ́kọ́ junior secondary school, ọdún mẹ́ta ìkejì senior secondary school, ọdún mẹ́rin ní university ló bẹ̀rẹ̀. Láyé ìjọba Buhari ológun ọ̀fẹ́ la gbóògùn lọ hospital, láyé ìjọba Babangida ọ̀fẹ́ la ń gbóògùn lọ hospital. ẹ̀ tó bá fẹ́ jà míyàn kó jáde, wọ́n bá fẹ́ mú yàn lọ sí hospital láyé ìgbà náà, àwọn màmá wa fọ ike dání tí wọ́n fi gbóògùn wá, wọ́n fọ ike lọ, wọ́n mú ike lọ, ike lásán plain ike lásán wọ́n mú lọ, wọ́n dẹ̀rọ oògùn oríṣiríṣi fún wọn wálé tán máa lò fún wa. Kò sálágbádá tó ronú débẹ̀ o, látòrí Ọbásanjọ́ dórí Bọ́lá Tinubu tó wà ń bẹ̀ nísìn. Lásìkò ìjọba ológun omi ẹ̀rọ wà káàkiri ìlú, ẹni tó bá fẹ́ jà míyàn kó jáde. Omi ẹ̀rọ wà káàkiri, omi ẹ̀rọ dẹ̀ ń wọ àwọn ilé kan. Lásìkò ìjọba alágbádá ni wọ́n gé omi ẹ̀rọ tán
ní gbogbo lédi oníbọ̀ọ̀hù a sì ní water corporation. Kí ni water corporation ṣe lénìí? Gbogbo ilé ló ní bọ́ọ̀hù nísìnyí, ǹjẹ́ ò ní bọ́ọ̀hù ní kànga? Àwọn tó ní bọ́ọ̀hù lẹ́kọ̀ọ́ ńgbà náà àwọn tí wọ́n ń ta omi ní ló ní bọ́ọ̀hù. Láńlọ́ọ̀dù tó ti rìtáyà tí ó fẹ́ kébi ọ̀pá ń kú ní ọ̀gbẹ̀ bọ́ọ̀hù sínú ilé tí ó ra jókòó tàbí ọmọ pawó ẹ̀ láràárọ̀. Èkó mọdé tí mo ti rí tí wọ́n ń ta omi. So láyé ìjọba alágbádá yìí kò sí nǹkan tó work. Fígọ̀ owó là ń gbọ́ sétí, àárín ara wọn náà wọ́n ń pín sí. Nta gbọ́ ni pé ẹnìkan kó 8 billion, ẹnìkan sì kó 75 billion. Alison Madueke ìwà dúró owó tó nìkan kó. Emefiele ìwà dúró owó tó nìkan kó. Àwọn owó tó ṣèlú lórí tó ṣèlú láǹfààní ìwà ni wọ́n ìṣe ẹranko tó wọn láyé ò sí. Gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ lè gbìmọ̀ aṣòfin àgbà Senate tán wà House of Rep. Èwo nu wọn lọ́rán tí wà ń bẹ̀, èwo nu wọn lóru dáadáa sí wa, èwo nu wọn lọ́fẹ́ ká gbégbé ayé tó dáa. Kí wá ni wọ́n ń tò láti ẹjọ́ ẹ̀ láti 1999 tí wọn ò tí ì rí tòdì sìn. Tó fi jẹ́ pé là ń ṣe gbogbo ẹni tó bá wá. Ọbásanjọ́ dé láàrin ọdún 8 ṣe lọ́dà wípé kó tètè máa lọ. Yar'Adua àti Goodluck dé ṣe lọ́dà wípé kó tètè máa lọ, pé nira ti pọ̀ jù kọ́ máa lọ, ẹlòmíì ó mú amúdẹ̀rù wá. Buhari débẹ̀ ṣe lọ́dà bẹ́ẹ̀ ni pé kọ́ mọ̀ wulẹ̀ wá rárá kí lè rí ṣé mistake kọ́ la ṣe yìí. A tún ti ń pariwo bẹ́ẹ̀ láyé Tinubu. Ariwo everybody ń pa lónìí o. Ìpìlẹ̀ everybody ń sẹ́ lónìí o. Ṣé Tinubu fẹ́ overturn ìpè yìí? Sáàgó ilé yìí kò lórí Tinubu. Ní tí máa ń bí ìyànnú ni pé kó lóṣèlú ọmọ tí deliver kí wọ́n máa ronú second term. Kó lóṣèlú ọmọ tí deliver kán máa ronú position míì tán tó fẹ́ dì mú. Ó wà very very disturbing. Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó. Ẹ̀yin tẹ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá wa plead sí Ṣèyí Mákindé. Gómìnà gangan lè má negotiate pẹ̀lú àwọn èèyàn yìí. Àwọn tí wọ́n ń pè náà ò ní pe gọ́vnọ̀. Wọn ò sá lè mọ nọ́mbà gọ́vnọ̀. Ṣùgbọ́n ta ni wọ́n pè, ta lọ́kọ̀ náà tí wọ́n. A ti sọ fún wípé gbogbo ajínigbé ni wọ́n ní negotiator. Àwọn tí ọmọ bá wọn dúnadúrà. Wọ́n bá wọn dúnadúrà. Káwọn bá sọ̀rọ̀ nílé ìjọba. Bó wọn ṣe ní nọ́mbà ń tàn lọ́wọ́. Ta ló fún wọn nínú igbó? Owó táwọn ti béèrè ẹ̀, ta ló bá wọn gẹ̀ẹ́tì ẹ̀? Kò sí nǹkan téèyàn ò lè gẹ̀ẹ́tì. Ilé ayé tàwa ti wà connected. Àwọn teacher àwọn náà lẹ́gbẹ́. Nínú ẹgbẹ́ wọn bẹ̀ wọ́n lólórí. Yes. NUT wọ́n ní president. National Union of Teachers wọ́n ní president tàbí chairman. Possibly ọmọ ẹgbẹ́ kan mọ̀ nọ́mbà ọ̀gá ẹgbẹ́ wọn. Chairman NUT dandan ni kó ní nọ́mbà Commissioner of Education lọ́wọ́. Ilé ayé ti wà connected. Commissioner of Education dandan ni kó ní nọ́mbà gómìnà lọ́wọ́ náà. Ó di commissioner ò sì wá ní nọ́mbà governor tàbí ní àwọn tó súnmọ́ governor. Ilé ayé wà connected. Ká mọ̀ wulẹ̀ túbẹ̀ wọn. Anybody tó wù kí wọ́n pè. Ẹ bá wa sọ fún tàn wípé bóyá ọ̀tọ̀ ni tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ bóyá kò gbọ́ dáadáa. Ẹ já gbà pé kò gbọ́ dáadáa. Ńlá wa ń sọ fún tàn wípé wọ́n ò béèrè 1 billion naira o. Ẹ bá wa yọ sẹ́gbẹ́ kan. Wọ́n ò béèrè nǹkan ọjà. Ẹ bá wa yọ sẹ́gbẹ́ kan. Wọ́n ò béèrè òfin ṣàríà.
ẹ bá wa yọ sẹ́gbẹ́ kan ní tí wọ́n ń béèrè ni àwọn èèyàn wọn tí wọ́n arrest kan bá wọn release wọn. Kò sí gọ́ọ̀mẹ̀ntì náà láyé tí wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀fún tí ò ní release àwọn èèyàn tán bá mú sígbèkùn. Èmi ò tí ì rírí o. Bí Israel ṣe lágbára tó wọ́n release ìgbèkùn Hamas. Lẹ́yìn ìgbà náà làwọn yẹn náà tó release àwọn ọmọ Israel o. Ojú gbangba táyé ojú gbangba wálíà náà ti release wọn. Àwọn ló bá gbé mọ́tò kalẹ̀ tí wọ́n fi gbé wọn débì kan já wọn fún mọ́tò tiwọn. Tàbí kí gọ́ọ̀mẹ̀ntì wọn rán mọ́tò wá kó wá fi káwọn èèyàn ẹ̀. Wọ́n ṣe ń rù wọn lọ náà ń pariwo lé wọn lórí. Nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n. Kólókóló ọrùn ajá ni. Egun tá a so májá lọ́rùn kò gbọdọ̀ jẹ́. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́yìí ṣe wà. Àwítúnwí asán kankan ò sí ń bẹ̀ mọ́. Ká má wulẹ̀ drag tí ò ṣe drag. Bí bóyá Táyé lọ́jẹ̀bi Kẹ́hìndé lọ́jẹ̀bi we don't need it. Mọ̀ ń bẹ̀ wá ní ẹjẹ́ akájọ́ táwọn ọmọ yìí ti wà níbi tí wọ́n wà yẹn 24 days. Ẹ má jà fún àwọn ọmọ ọlọ́mọ ṣe ètùtù ká má fún àwọn ọmọ ọlọ́mọ ṣe rúbọ o. Bá a bá fẹ́ rúbọ ẹ jẹ́ ká gbà àwọn ọmọ yìí kúrò ńbẹ̀ náà ká wá ṣe rúbọ tá a bá fẹ́ ṣe rúbọ. So alólódùmọ̀ ò ní fi wá sílẹ̀ o. Dandan ni wọ́n ó release àwọn tán ń béèrè yẹ ìgbà náà tó máa gba àwọn tán fẹ́ gbà ìkọ̀rà. Ọgbọ́n òdigi. So ẹ má wulẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ Fẹ́mi Fálànà o. Torí àwọn tí wọ́n wà nínú igbó lè padà rí ní tí mo ṣe yìí o. Kọ́mọ̀ wá di òun ṣe mí òun gbà mí àṣẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni tí tó ń gbà ni. Eléyìí wà nínú iṣẹ́ mi tó jáde. Ẹ lọ wò Láwíkóńkó TV lórí YouTube. God bless you. Mi ò mọ̀ bóyá mo lẹ́yìn tó fẹ́ pè mí o. Pápápá kọ́ọ̀lù 2 sí 3 péré. Ìṣẹ́jú kọ̀ọ̀kan. Ìṣẹ́jú kọ̀ọ̀kan +234 915 147 9599 sórí WhatsApp ni o. +234 915 147 9599 nọ́mbà tẹ́ máa pè sínú o. Àti +234 904 851 9362 +234 904 851 9362 kọ́ọ̀lù 2 péré ń sì máa lọ. Tó bá yìí ti wọlé ni o. Ṣèyí Mákindé ń parọ́. Bóyá ìjọba Ṣèyí Mákindé ni káyìí sọ pé ń parọ́ ni. Wọ́n láwọn ẹni ẹlẹ́ni béèrè 1 billion naira wọ́n láwọn ò béèrè owó lọ yín. Ẹ bá fẹ́ kówó jẹ kówó ẹ̀ tó kówó owó tó fẹ́ kó jẹ síbòmí o. Ìgbìyànjú mi lè pí kọ́ọ̀lù ń bẹ̀ yẹn o. Fóònù tí mo fi ń ṣe program nìyẹn. +234 915 147 9599 +234 915 147 9599. Ìgbìyànjú lè pè sórí yẹn o.
Hello. Hello, sir. Chief Awikonko. Yes, yes, sir. Ẹ̀kúrẹ́tò. Yes. Ó yanilẹ́nu pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, ó ti fẹ́ di politics, wọ́n ti sọ di politics, and it's so sad. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá. In fact, ó kára nǹkan tí mo fẹ́ sọ gan wípé gbogbo wa bá ṣe ń sọ̀rọ̀ Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá pàápàá jùlọ àti gbogbo wa bá ń sọ̀rọ̀ àti gbogbo àwọn èèyàn gan generally nílé ẹ má jẹ́ ká rí i pé Ọ̀yọ́ state ni wọ́n àtàkì o ẹ má jẹ́ ká rí i pé àrò ìṣẹ̀lẹ̀ náà àtàkì o Nigeria government job ni o government Nigeria náà àtàkì o eléyìí tí Tinubu ń ṣe bíi pé kò kán Ọ̀yọ́ state ni wọ́n fi ń ṣe politics ni Nigeria government ni wọ́n àtàkì o kò ń ṣe Ṣèyí Mákindé o. Number 2, èmi tún wá ní ọ̀rọ̀ kan tó tún yàtọ̀ sí ilé tó ṣẹlẹ̀ yẹn mo wo fídíò woman yẹn mo dẹ̀ notice kìíní psychologically Mr. Awikonko ṣe mọ̀ pé gbogbo ọ̀tán sọ pé àwọn ò béèrè owó àwọn òṣèkìíní kan ó lè jẹ́ irọ́ o ẹ má tí ì sọ pé kí mo ń sọ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ islamize Nàìjíríà ṣẹ̀dẹ̀ rí president wa ó ní nǹkan tó sọ fún àwọn Fúlàní oligarchy kó tó di pé ó di president now ọ̀rọ̀ ti wá ń change gbogbo nǹkan tó yẹ kó implement ẹ̀ àwọn Fúlàní oligarchy yìí wọ́n tún wá notice wípé Islam ti ń kásì ní Nàìjíríà bọ̀bọ̀ kan wà táwọn alálẹ̀ṣẹ̀ gbèdéta wọ́n ń pè ọ̀bọ̀ ẹ̀ ní MS bàbá kíkẹ́ àtọ́lá Ọlọ́run kó máa bá bọ̀bọ̀ yẹn sàlálà wa máa sàlàbí nǹkan kó máa bá that guy bọ̀bọ̀ yẹn tẹ́ bá mú iṣẹ́ tó ń ṣe rí àwọn tó fẹ́ islamize Nàìjíríà tí wọ́n á rí wípé réètì tí nǹkan fi ń lọ nígbà tó bá fi máa tọ́dún kan sọ́dún méjì wọ́n lè dúró mọ́ ọ̀rọ̀ Islam yẹn kìíní yẹn ò ní wọ́ọ̀kì mọ́ dáadáa o. Ìdí tí mo fi ń sọ fún yín pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wà wọ́n wà capable ni pé ẹ wo olúwo kí odidi chief máa mú ìlú kó máa jáde pé ẹ̀sìn wa ní ká pa gbogbo wọn bẹ́ẹ̀ yẹn wọ́n gbé gúnmi wọn ṣe gbogbo ẹ̀ àtijọ́ tá a ti ń pariwo olúwo kí ìwọ̀n bọ̀bọ̀ chief máa mú wo ó sọ pé kán pààyàn kán máa káwọn mọ́ ṣèjọba rẹ̀ ṣẹ̀ṣà ṣé wọ́n pè for questioning ẹ jẹ́ wọn á kọ́ làtẹ́ńṣẹ́ yìí sí nǹkan kan níjọ́ tí Israeli àti Palestine tó ń jagun tán fẹ́ bẹ̀rẹ̀ ogun tí bọ̀bọ̀ yẹn tó ṣe fídíò tó pa àwọn ọmọ báwọn ń sọpọ́tì Palestine ṣe rí pé bí ijọ́ kẹta ó tún sáré kọ́ tó sọ pé àwọn ò sọpọ́tì o àwọn ò ṣe kíní kan you know why wọ́n sáré pèpè àlàyé don't go there o because ọ̀rọ̀ yẹn ti fẹ́ dọ̀rọ̀ Amẹ́ríkà tó fẹ́ máa bá Amẹ́ríkà wọ́n sáré wọ́ọ̀nù ẹ̀ bọ̀ gbogbo nǹkan tó ń ṣe ká máa pààyàn wọn ò wọ́ọ̀nù ẹ̀ sọ̀rọ̀ yìí wà complicated ju nǹkan tẹ́ ń rò lọ ṣe wá rí nǹkan tí mo ṣe sọ pé mo ní contrary opinion ni wípé ṣe láti ìgbà tí wọ́n ti wá sọ wípé ṣàríà kan gbé ṣàríà tó ti list gbogbo demand wọn yẹn ṣe rí ọ̀rọ̀ ṣàríà yẹn tẹ́ bá wọ̀ on Twitter on X Ọlọ́run o tẹ́ bá rí bí àwọn youth ṣe wá jáde tán wá ń àtàkẹ́ àwọn mùsùlùmí gan tí wọ́n á ń dúró pé àwọn ti di endanger species ó wá pọ̀ sí wọ́n dẹ̀ ti mọ̀ pé gbogbo election tó ń bọ̀ yìí tí àwọn pé gbogbo election wà náà fọ̀rọ̀ àwọn mùsùlùmí ni Christian ni wọ́n rí pé gbogbo election tó ń bọ̀ yìí náà pé ó máa affect àwọn Muslim ó máa kò ń sọ̀rọ̀ pé kí ni ó máa affect candidate wọn pé kó fífọ́ tí ń sọ báyìí pé tẹ́ ẹ bá ti dìbò fẹ́lẹ̀ ó máa gbé sàríà wá ni àwọn náà tún lọ pé àwọn people yẹn pé ẹ wá ẹ sọ pé ẹ béèrè sàríà ẹ sọ pé ẹ béèrè owó ẹ sọ pé kankan fáwọn èèyàn nílẹ̀ ni so ọ̀rọ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn ó wà complicated politics ni right but kò ń ṣe simple politics báwa ṣe rò yẹn so wọ́n jọ ń communicate torí ẹ̀ mo ṣe sọ fún yín tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ gbádùn gbogbo àwọn kìíní ó simple gan Babangida sọ wípé no Abacha ni ó sọ pé tí surgency tó bá last ju 24 hours lọ gọ́ọ̀mẹ̀ntì tó wà ní power ó mọ̀ nípa ẹ̀ so gbogbo eléyìí wọ́n padà wọ́n lọ ń tún nǹkan náà sọ wọ́n lọ ń tún sọ ni wọ́n béèrè fún hello baba but wọ́n ti rí reaction yes sir. ẹ rí i pé mo máa ń sọ pé Yorùbá mi complete. yes sir. kò sẹ́kù síbi kankan o mo mọ tí mo ń sọ o. ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí mo sọ gbólóhùn kan pé tá a bá bú ọba tá a bá bú ọba lẹ́yìn tá a wá dójú ẹ̀ tá a láàbù mọ́ ẹ jẹ́ àgbà pé àbú ọba mọ́ that is ká ní wọ́n béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí woman yìí fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn á jẹ́ pé ọwọ́ ti kọwọ́ náà nìyẹn rearrangement ti wà renegotiation ti wà ń bẹ̀ ṣé understand
Yes, sir. ìsọ wípé possibly àwọn tó wà nù igbó lè padà mọ rí nǹkan tèmi ń sọ yìí ìní gbogbo àgbékalẹ̀ mi yẹ pé kí gọ́ọ̀mẹ̀ntì ó wá rí negotiate pẹ̀lú wọn báyìí lórí nǹkan tí wọ́n ní wọ́n béèrè báyìí ṣẹ́gẹ́tì mi. That is the best thing to do. mo ní mo fẹ́ lo fídíò kan tẹ́lẹ̀ mo wá rí pé fídíò yẹn máa complicate nǹkan tí mo ti sọ níbẹ̀rẹ̀ ni mo fi wá negate ẹ̀ mo fi wá erase ẹ̀ kúrò pé mi ì lò mọ́. Confirm. torí pé life àwọn èèyàn yẹn wà very very important to us. Confirm. bó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ help wọn o tá a fẹ́ kí n táwa bá ń tún sọ kó tó dákúnlé ayé tí wọ́n ń nu gbóǹbẹ̀. Confirm. God bless you, sir. Mo understand nǹkan tẹ́ ń sọ. You are very very on point. 100%, sir. Thank you that you understand. Honestly. Ẹ jẹ́ ká pamọ́ síbẹ̀ yẹn ló. God bless you, sir. Wọ́n ti sọ pé àwọn ò fẹ́ sáré àmọ́ àwọn ò fẹ́ kìíní kí gọ́ọ̀mẹ̀ntì kan tètè release àwọn èèyàn wọn. That is it. Sẹ́rí àwọn èèyàn dẹ̀ máa ń sọ kankan. Why are you negotiating with terrorists nìkan? Amẹ́ríkà làwa ń gbé Amẹ́ríkà ni wọ́n máa negotiate. Ẹ máa tanra yín. Kò sórílẹ̀-èdè tí ò kì í negotiate. If the life of anybody is at stake, wọ́n á pè wọ́n wá negotiate. Èmi tiẹ̀ sọ kínní kan tiẹ̀ sọ pé àwọn fòfin ṣàríà nìkan náà fẹ́ gbogbo ẹ̀. Kí ló dé tí gọ́ọ̀mẹ̀ntì tá a sọ pé òkè gbogbo nǹkan tẹ́ fẹ́ àfúnyín táwọn bá dẹ̀ ti ṣe tán kán dẹ̀ gbà ọmọ yẹn tán bá ti gbà ọmọ yẹn kán wá mú gbogbo wọn pátá kán wipe wọn out. It is what government can do. God will never do it. God bless you, Baba. God bless you, sir. God bless you, Baba. Àwọn ibi tá a fẹ́ sọ̀rọ̀ dé náà lè ti sọ̀rọ̀ dé o, Baba. All right, ìgbìyànjú the effort. Brother mi. Brother mi. Mo ti ń gbọ́ yín báyìí. Bẹ́ẹ̀ ni. Ẹ kú àsìkò yìí bàbá mi jàre àwa nìyàn. ẹ̀kú iṣẹ́ pásítọ̀ ìsà. Àwa nìyàn. Bàbá Múnádárì dá sí ọ̀rọ̀ kan bíi méjì ni. Ó yá. Bàbá ṣe rí ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ̀rọ̀ lè sọ tẹ́tẹ́lẹ̀ náà. Nínú ẹni tó bá lóye tó bá jẹ́ ẹni tó gbọ́n tọ́lọ́ndẹ̀ fún ní ọpọlọ. Mo rí pé program tẹ ṣe léèní níta. Mo rí pé nǹkan tẹ ṣe ẹ̀ ń sọ nǹkan mi tẹ̀lé pé kìí obìnrin sọ̀rọ̀ bí tí mo fẹ́ sọ̀rọ̀ lọ́mọ. Mi ni máa sọ̀rọ̀ lọ. Àsọmọ ọgbọ́n. Lóòótọ́ wọ́n ti change demands ọwọ́ ti kan wọ́ wọ́n mi ní sọ̀rọ̀ sọ́dọ̀ àwọn fọ́tẹ̀ tó gbé sọ̀rọ̀ lọ́mọ bàbá mi ó ti pọ́sọ́ ní pé tí wọ́n bá tẹ̀wá tó wá gbọ́ wọ́n bá tún gba tí àwọn ìjọba bá fún ní demands wọn tán tán tún fáwọn èèyàn oníyàálẹ̀ tó ń kọ́ tán fáwọn ọmọ wa ń lẹ̀ ń kọ́ tí wọ́n gbà tán tún béèrè nǹkan mi aṣáárí àwọn terrorists àrí àwọn bandits yìí tó jẹ́ pé wọ́n máa béèrè ransom lọ́wọ́ èèyàn bóyá lọ more than million wá bóyá mo 50 million wá tó bá tún fún 50 million tó bá ti gbà tán wọ́n tún ní mú mi wá ààrẹ ló jẹ́ pé bóyá kò rí fún wọn padà pa á nù tó bá tún ṣe yẹn ńkọ́ tó níbi tí bí èmi ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ṣùgbọ́n àwọn ọlọ́mọ tó fi tó báwọn ò ṣe kìíní yẹn mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹni tó dẹ̀ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ àwọn náà rí ọ̀rọ̀ sọ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ kò sí àṣà ní àwọn nǹkan tí wọ́n lè yọ̀dà nínú ṣùgbọ́n yóò gbọ́dọ̀ fẹ́ gbogbo sọ̀rọ̀ tán ìgbìyànjú kan tẹ̀ sọ pé látàwọn àwọn èèyàn wá wà state. ìgbìyànjú. but bàbá. yóò bá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní oògùn kì í gbénú àdó jẹ́ àyàn àbí orí ṣé kí n kọ́ọ̀tì kí n tó máa sọ ohun tí mo fẹ́ sọ làbẹ́ ń gbọ́ mi. èmi ń gbọ́ yín. ṣé ẹ mọ̀ wípé ẹyẹ kan wà tá a máa ń pè ní orí. ok mo ń gbọ́ yín bàbá. ẹ mọ̀ àbí ok ẹyẹ orí ó dàbí òdèrè kókò. now àwọn bàbá wa wá create ìtàn kan wípé wọ́n lọ sọ́dọ̀ babaláwo àwọn babaláwo ẹ̀ wá jẹ́ àyàn àti ìrà wọ́n wá sóògùn ó lọ béèrè pé òun fẹ́ sóògùn làyà wípé oògùn tó fi jẹ́ pé tó bá ti ráwọn máa dámọ̀ àyà máa ń já òun máa fò lọ pé òun fẹ́ oògùn làyà débi pé tó ń bá rí wọn ní ìjà ńláyà mọ́ wọ́n wá fún lóògùn pé kó lọ lò ó kò tí ì wá lò ó wá máa ń sọ wípé àyàn o èèrà o oògùn tẹ́ ẹ ṣe fún mi lánàá o yóò jẹ́ o kò jẹ́ o ó ń ṣe mí láyà kúkúkúkúkúkúkú that is oògùn kì í gbénú àdó jẹ́ àwọn èèyàn yóò béèrè nǹkan míì wọn ò ní béèrè nǹkan míì èmi ò fẹ́ ká sọ̀rọ̀ sí wọn lẹ́nu n tí wọ́n láwọn béèrè gangan ká sọ pé kí ìjọba kọ́kọ́ fún wọn ná. fún wọn náà all right. that is it. ó ti yé mi. God bless you brother mi. ó ti yé mi tẹ̀sán ti yé mi. God bless you. God bless you baba. ó dàbọ̀. so àwọn èèyàn wọn tí wọ́n fẹ́ kíjọba Ṣèyí Mákindé àtijọba àpapọ̀
torí prison yard kò sí fún state governor tàbí state government, federal ló ní president ló ní. Jíjẹ àti mímu wọn ní prison yard ìjọba àpapọ̀ ló ń gbọ́. Ó ti ń wà nínú allocation lọ́dọọdún iye tí wọ́n fi ń bọ́ àwọn ẹlẹ́wọ̀n, bó tẹ̀ jẹ́ pé ní ọgbà ẹ̀wọ̀n ti wá kò sóúnjẹ gidi ń bẹ o. Èmi náà bá wọn tọ́ ẹ̀wà wọn wò ńjọ́ kan o, n ò sì gbàdúrà kí ọ̀tá mi ó lọ jẹ́. Lọ́dún náà lọ́ngbà tí wọ́n rìmáàdì mi, wọ́n gbóúnjẹ òǹdé láàárọ̀, gbogbo ẹ̀wà white náà máa ń sè, epo ò ní dùn kì í dẹ̀ láta, wọ́n yìí dẹ̀ sá bọ́ bá ń rún òkúta ń bẹ̀ láìfù ti ẹnu, ta ni ó sa ẹ̀wà odidi àpò kan tán fẹ́ sè lẹ́nìkan ẹ̀sẹ̀ máa sa èèyàn mélòó ni ó sá fún wákàtí mélòó, wọ́n rọ̀ lùnà bẹ́ẹ̀ náà ni. So wọ́n wá gbèdé láàárọ̀, àwọn ẹlẹ́wọ̀n tó kù táwọn ti pẹ́ ń bẹ̀ tó jẹ́ pé wọn ò lọ́ta native, wọ́n wá ń wò mí wọ́n gbé mo sọ pé mi ò jẹ́ pé ẹ̀gbọ́n ẹjẹ́ ètè jẹ́ kó tó tutù ẹni lè jẹ́ mọ́ o, ibi ọ̀dẹ̀ pa ṣégè sí lára o. wọ́n wá ní àkàn fún mi gàrí kí n fi gàrí ta, tí kì í bá ṣe ibi mo gbé síbí kan mi ò lè fẹ́ lè gbé kejì, mo gbìyànjú láti gbé síbí 3, mo wá gba kádàrá, mo wá ń rún gàrí lẹ́nu, ó pè. So kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ wọ́n ní wípé àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n ń dáná oúnjẹ, owó tí wọ́n ń gbà lọ́wọ́ ìjọba kì í sowó pé kóúnjẹ ó mọ̀ ní taste o, ìka àtòrò inú wa náà ni. Kò sí nǹkan tó ní kẹ́ntì ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n mọ̀ lè jẹ oúnjẹ tó ní taste. Èèlò ni wọ́n ń tayọ̀, èèlò ni wọ́n ń tepo, èèlò ni wọ́n ń tata. Ẹ̀wà rinkanrinkan ni wọn ò bíyàn da tó bá ti tutù kéèyàn ó lè jẹ, àfẹ́ tó ti pẹ́ ń bẹ̀ tí ọlọ́ta native tó ti wá di aládùn lẹ́nu ẹ̀. Ráìsì náà bí ata tútù náà máa gbé wá, wọn á kàn yan sórí ẹ̀ náà ni, kò sí nǹkan kan bẹ̀. So Ọlọ́run ṣàánú wa. Tí mo gbìyànjú àti sọ ni wípé àwọn èrò tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n gangan ká níjọba lè ṣe àti sọ́rí kí wọ́n sọ fáwọn adájọ́ kí wọ́n gbọ́ ẹjọ́ àwọn èèyàn tó bá ṣe é gbọ́ ń bẹ̀. Àwọn èèyàn kan wà tó yẹ kí wọ́n ti dá sílẹ̀ tipẹ́tipẹ́ torí pé wọn ò gbẹ́jọ́ wọn náà ṣe wà ń bẹ̀. Àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n rìmáàndì wọn náà fi ń pè àwọn kan ní awaiting trial. Wọ́n ń gbẹ́jọ́ àwọn èèyàn kan odidi ọdún kan wọ́n lè mọ́ yà síbẹ̀ mọ́. N ló fi jẹ́ pé bọ́ bá wà lọ́gbà ẹ̀wọ̀n kọ́ lọ́mọ jẹ́ wà ń bẹ̀ o. Àdúrà tó ọmọ gbà ni pé bó ibílẹ̀ bá ti mọ́ tójú ọ̀bá rọ̀ ni wọ́n máa jáde bọ́ síta èèyàn àwọn wọ́dà láti wá pe àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n gbé lọ court tí ò bá ti sọ́lidé. Ìwọ náà máa gbàdúrà pé kọ́ lọ́hún jẹ́ kórúkọ rẹ̀ wà náà tán fẹ́ pè. Majority àwọn èèyàn ti wà ń bẹ̀ for years wọn dárúkọ wọn rí. Possibly kò sẹ́ni tí ó béèrè wọn. Wọn ò lẹ́bí tí ó lọ kóòtù, wọn ò lẹ́bí tí ó gba lọ́ọ̀yà, wọn ò lẹ́bí tí ó wàá wò wọ́n bí tán wà. Ẹ̀ṣẹ̀ wọn yìí dẹ̀ ṣẹ̀ṣẹ̀ tó yẹ kí wọ́n pẹ́ lẹ́wọ̀n. So gbogbo àwọn eléyìí àti federal government àti state government they can work together kí wọ́n yí ọgbà ẹ̀wọ̀n káàkiri tálà waiting trial ẹ̀ṣẹ̀ wo ló gbé wọ́n débi kán yẹ fáìlì wọn wò. So Ọlọ́run ràn wá lọ́wọ́ o, orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú o, kò ní bàjẹ́ o, wàhálà àti ìdààmú ò ní jẹ́ ìpín wa o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run fún iṣẹ́ o, àránṣẹ́ Ọlọ́run ọmọ báyìí o. Gómìnà Ṣèyí Mákindé, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, àánú Olódùmarè wà pẹ̀lú yín o. Ẹ̀yin gangan ò ní rí dààmú, ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí ẹ dákun torí Ọlọ́run. A fẹ́ kí wọ́n kọjá 30 days níbi tán wà. Ẹ dákun, ọgbọ́n tẹ́ bá fẹ́ mọ̀, ọgbọ́n tẹ́ bá fẹ́ lò, ìmọ̀ tẹ́ bá fẹ́ lò, ète tẹ́ bá fẹ́ lò, gbogbo ẹ̀ pátápátá ẹ tètè lò kíákíá. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n káàkiri àgbáyé. Ẹ̀yin náà ọ̀jọ̀gbọ́n nìyí. Ẹ sì ní ìrírí tó pọ̀ rẹpẹtẹ. Ń táwa ò mọ̀, ẹ̀yin mọ̀ many things. Ìwádìí tèmi jẹ́ kó yé mi pé bọ́n ọmọ máa èèyàn bá ti wà ń gbèkùn bẹ́ẹ̀ nǹkan bá ń fẹ́ iná máa ń ṣe fún wọn. Ẹ̀rí federal government ń san ransom o. Federal government ń san ransom fáwọn ajínigbé. Wọ́n máa sọ pé we secure their release. Ẹ béèrè pọ́nà wọ́n fi secure release wọn. Wọ́n san ransom. Àwọn èèyàn wá ní àwọn èèyàn wọn tó wà láti mọ́lé wọn fẹ́ kẹ́ bá wọn dálẹ̀. Ẹ negotiate pẹ̀lú wọn. Ẹ dá àwọn èèyàn wọn lẹ̀. Kálàáfíà ọ̀jọba kí kálukú ọmọ lọlé ẹ̀. God bless you. Àánú Olódùmarè ní fún wa sílẹ̀ o. Ẹ like follow page tèmi lórí Facebook. Awikonko television àti Awikonko TV. Awikonko television àti Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV.
Awikonko TV àti Onídèmọdè TV kúṣẹ́ ní móríṣẹ́ yá o ẹ máa lọ sí Onídèmọdè TV láti lọ wo Onídèmọdè game show gbogbo ọmọ Yorùbá ọmọ káàró òjìrì tẹ́ ẹ lérò pé ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ lédè Yorùbá kò sí lánìí tán kàn yín níwò ẹ̀sìn ẹ̀yin náà fẹ́ gbọ́kun ẹ fẹ́ mọ̀kun ẹ sì fẹ́ dára yín lára yá Onídèmọdè game show is for you Onídèmọdè TV lọ́wà àwọn Olódùmarè ò ní fi wá sílẹ̀ o àránṣẹ́ Ọlọ́run yóò máa bá wa o God bless you ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ ṣẹ́já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọ́ mi orílẹ̀-èdè lẹ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mi ni bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn ra síkà fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ kó sójú mímu bóyá àwọn èèyàn wá rò pé ọ̀rọ̀ tó critical là ń sọ ọ̀rọ̀ bóyá ni ó jẹ́ káwọn èèyàn ra síkà fún mi kò sí wàhálà o àránṣẹ́ Ọlọ́run bá gbogbo wa Ọlọ́run pèsè fáìní wa ìlú le kókó Ọlọ́run bá wa sọ ló dẹ̀rọ̀ mo rò pé ibì kan wà tí kinní ọ̀hún òde ìlú dá páropáro ni kò sí nǹkan kan ọlágbára mọ́tò wálé àrówó rà Ọlọ́run ṣàánú wa gbogbo nǹkan tó yẹ kọ́ dọ́là náà ti wálẹ̀ o Ọlọ́run ní fìyà jẹ wa God bless you ọ̀dàrọ̀ òun ayọ̀ lásán I love you all God bless you Mr. Ayénirọ́mù láti Kútọ̀nù God bless you Abba Alaba Olókun God bless you Ọ̀dẹ́bọ̀dé Òjó God bless you Fakọ́rọ̀dé Fakóredé Tọ́pẹ́ Samuel God bless you àti gbogbo ẹ̀yin tẹ́ kù náà God bless you mi ní wáyé tí ó dàárọ̀ òun ayọ̀ lásùn.